gbà jẹ́ láti fi protect ẹ bẹ́ẹ̀ náà dẹ̀ ni mo lè gbà jẹ́ láti fi ṣe ìkà fún ẹ. how. ọ̀wọ́n irin ní mú abẹ́rẹ́ wọná. ọ̀wọ́n irin ní mú abẹ́rẹ́ wọná. lọ́wọ́ ìwọ ló kú dábèjé tí ń bẹ́nu lẹ́nu. kí ló pariwo mẹ́ẹ̀. good afternoon sir. ẹ̀lọ́ kí yá ni. má jẹ́ ń ṣẹ̀sín má jẹ́ ń ṣẹ̀sín o má jẹ́ ń ṣẹ̀sín ọlọ́run ìyanu má jẹ́ ń ṣẹ̀sín o bàbá. báyẹn wà ronú pé kò fẹ́ parẹ́ dà. èèwọ̀ ni o kò gbọ́dọ̀ ṣẹlẹ̀. I am using this as a point of contact láti fi bá ọlọ́run ti tèmi sọ̀rọ̀. ọ̀rọ̀ mi là ń pè wá o. kẹ́ tó sọ nǹkan kan ẹ jẹ́ kọ́kọ́ lọ fún yín lóúnjẹ náà. How are you? Báwo ni ibi tẹ lọ? Pátì wọn dùn àmọ́ adùn tó wà lójú yìí ó ju pátì tí mo lọ lọ. tó bá jẹ́ torí ìyàwó ẹ ló ṣe ń ṣe nǹkan tó ń ṣe yìí máa pa ẹ́ máa pa ìyàwó ẹ má dẹ̀ para mi. Mo gbé fún ẹ. kó tí dànù dàn. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbowó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rere fún wọn ní owó wọn. Máa gbowó mi bó pẹ́. Má yára wájú tibí fún wọn lówó wọn. Máa gbowó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú ṣíkà àjọ fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Yeah, young man, who are you? Thank you, sir. My name is Ote. Ote? Then what are you doing here? This is my principal's house. And who is your principal? Bro Sam, Oba. Bro Sam, wọ́n dẹ̀ sínú ilé. Àwọn sínú ilé, tó dẹ̀ mo ṣe ń jókòó dé wọn bí báyìí. Hello? Tani o? Yeah, madam, come. Come. Come kẹ̀. Ẹ jọ̀ọ́ ṣé kò sí? Ẹ ra o. Ká sàn. Yeah. Bro Sam la béèrè. Bọ́dà Saamu ò sí nílé o. Wọ́n ò sí nílé. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run má bínú. Kí ni bọ́dà Saamu ṣe dé wá wọn wálé pẹ̀lú ìbọn ẹ jọ̀ọ́? Madam, relax. Kò sí problem kankan. Bọ́dà Saamu tó wà nílé yẹn fún kẹ́ bá wa pèsè. Ní bọ́dà Saamu ò sí nílé. Bọ́dà Saamu ò sí nílé. Mi parọ́ fún yín. Madam, gẹ́gẹ́ bó ṣe sọ, àbá wà láwa kò dẹ̀ sí problem. Ṣùgbọ́n tá bá wọnú ilé yẹn, tá search gbogbo inú ilé yẹn, tá rí bro Saamu bẹ̀, ṣé mọ̀ pé kò ní dáa. Wàláhì mi parọ́ fún yín. Bọ́dà Saamu ò sí nílé rárá. Wọ́n sínú ilé yìí. Okay. Dẹ̀ tí wọ́n lè ní rárá. Ẹ wo mo lè mú yín lọ sẹ́nu nọ́mbà yàrá bọ́dà Saamu. Bọ́dà Saamu ò sí nílé rárá. Bọ́ ìjọ kí ló ń ṣe? Aṣáà ní nǹkan tó ń ṣe tẹ ìwọ àwọn wálé. Ó yẹ ká mọ̀ àbí. Madam, ẹ̀yin má wọlé nípa yẹn. Tọ́n bá ti dé, ẹ sọ fún wọn pé àti àgbẹ̀lẹ̀rọ police station láti wá. Kán dúró dè wá, à ń padà bọ̀. Wọ́n tún dúró dè yín. Guys, let's go. Bọ́dà Saamu kí wọ́n tún ṣe báyìí torí Ọlọ́run. Kí ni bọ́dà Saamu tún ṣe torí Ọlọ́run tó tún wá wọn bọ̀ lọ? Kí ló ṣẹlẹ̀? Ojúmọ́ kan wàhálà kan. Kí ló ṣẹlẹ̀? Kí ló tún ṣe pẹ̀lú ìbọn lọ́wọ́? Kí ni bọ́dà Saamu tún lọ tójú bọ̀ báyìí? Abirú wọlé ò wálé lé torí Ọlọ́run. Bọ́dà Saamu tún ṣe báyìí. Kí ló ṣẹlẹ̀? Kí ló tún ṣe jẹ́ pé wàhálà ṣáá ni pẹ̀lú bọ́dà Saamu? Kí làwọn ọlọ́pàá ti wá ṣe ń bí ẹ́? Wọ́n gbọ́ tó ṣe pé àti àgbélẹ̀rọ àbí nǹkan làwọn ti wá. So, Yoshibi, ìyẹn ni pé wálé ẹlẹ́kì mọ́lé.
àbí bẹ́ẹ̀ kọ́ ẹ rí àwọn ọlọ́pàá yẹn ṣùgbọ́n nínú wọn ẹ mọ̀ kójú wọn le wọ́n wá lọ tọ́ ẹ wá bọ́sẹ̀ wọ́n sọ pé kí ni bọ̀dá Sàámú ṣe bẹ́ẹ̀ lọ yẹn ṣe ló ṣe ń tẹ̀ ń gbọ̀n. kí ló tún dé báyìí bọ̀dá Sàámú ṣé kò ṣe pé bọ̀dá yìí ti lọ commit atrocity kan ta tó fi di pé àwọn ọlọ́pàá wá wọn wá sílé wá gbé wọn báyìí. Yoshibi kí ló dé tẹ máa ń sọ̀rọ̀ báyìí láti gbà tèmi àti yín ti jọ ọmọ bro Sam fine mo bá pẹ́ ẹ ti mọ̀ wọn before mi o bọ́ láti gbà tẹ ti wá mọ̀ wọn yẹn ṣé ẹ ti dán pé bọ̀dá Sàámú commit atrocity kankan ríṣà ṣé ẹ gbọ́ ríṣà. ṣé gbogbo ẹnu ẹ sọ̀hún ẹ gbà jọ mi ò ti sọ pé tí mo bá ń sọ̀rọ̀ kó má má dá sí mọ́ ìjọ wo ló bí àkàrà tí àkàrà ń bímọ jọ torí ọlọ́jọ́ wo ló dé ìwọ ọmọ àná ṣé ọmọ yìí ogun tí bọ̀dá Sàámú ti ṣá nínú community kó tó di pé wọ́n bí ìwọ yìí ó wá dé ó wá ṣẹlú pàṣàpàṣàpàṣà ó sọ pé ẹ̀ṣẹ̀ tí mo ṣó mọ bọ̀dá Sàámú tó wà ní náà ṣó mọ wọ́n jù wá lọ ni. Jésù ní balógun ọkọ̀ ẹ má ṣe jẹ́ ká fò. Bọ̀dá Sàámú rẹ̀ inú igbó yìí lọ bó o kí lè ṣe ń bẹ̀ ẹ jáde. mílíọ̀nù sọ bẹ́ẹ̀ fẹ́ ṣòṣì orí sọ bẹ́ẹ̀ orí yìí ò ní bú. ẹ rọra o kí lẹ̀yin ọlọ́pàá ń ṣe ládùúgbò wa ń bí. àwọn bá bro Sam ni. Broda Saamu. àbí ẹ bá wa rí wọn ni. lábẹ́ let's go. Ọlọ́run á wà pẹ̀lú yín ẹ kúṣẹ́. sọ́bẹ̀ Broda Saamu. ẹni ló bá fi iṣẹ́ ìrọ̀ṣẹ́ lẹ̀. Kí ló ṣẹlẹ̀ Broda Saamu? ìsọ̀rọ̀ òdì sí ẹ̀mí mímọ́ onosọ̀pẹ̀ ṣẹ̀. ẹ̀ṣẹ̀ ni. wàláì ìsàn etí fún pásítọ̀ kì í ṣẹ̀ṣẹ̀ máa sán ẹ ní etí Ọlọ́run gbọ́. Kí ló ṣẹlẹ̀? gbogbo àwọn èèyàn tí ń kọjá bí wọ́n ti ń kọjá bí látàárọ̀ ibi tí mo sá sí nìyẹn nígbà tí mo mọ̀ pé àwọn ọlọ́pàá yẹn ti wọnú àdúgbò abẹ́ẹ̀kọ́ ibo la wà. ibẹ̀ yẹn ni sà. ṣẹ́nibọ̀dì rí wa. àtọ̀. ṣágbára ẹ̀mí mímọ́ tó nínú ọ̀lùjẹ́ kò rí mi inú igbó. báwo ni mi ò ṣe ní rí yín mo ṣàmọ bẹ́ẹ̀ ṣe máa ń rí kí lẹ̀ ń ṣe gangan nù gbé mi báyìí. o ti mọ bẹ́ẹ̀ mi ṣe máa ń rí. ó mọ yín. ìyẹn túmọ̀ sí pé èmi àti igbó jọra mo bá gbó múlẹ̀ níwọ̀ o ti mọ báwa ṣe máa ń rí inú igbó kò sí wàhálà no problem Ọlọ́run yọ ẹ́ o tó nàka Ọlọ́run dẹ̀ yọ ẹ́ tó sọ pé Bọ̀dá Sàámú rè wo dáàdì tí wọ́n wà nínú orúkọ ẹ̀ máa sọ dànù ni sọ bẹ́ẹ̀ yẹn a máa yọ ẹ́ sí kúrò ọbẹ̀ ilá ló máa jẹ ọkọ̀ wọ́n máa dẹ̀ mú gírí. ẹ̀mí sọ fún mi mo lálàá ẹ̀mí dẹ̀ jẹ́ kí n mọ̀ wípé for now mi gbọ́dọ̀ ṣe nǹkan kan tó jẹ́ mọ́rọ̀ ọlọ́pàá rárá bó ṣe lè wò kó rí. mi gbọ́dọ̀ dé police station láti lọ gba àyàn lẹ́ni o pẹ́ẹ́dì kankan wá ṣẹlẹ̀ ni o mi ìfẹ̀rọ ọlọ́pàá ló ṣì I don't want torí mo rí lójú àlá mi pé mo wọṣọ ọlọ́pàá mi ìdẹ̀mọ̀ túmọ̀ tó lè jẹ so mi ò fẹ́ rí rárá. Broda Sam nígbà tẹ wá lálàá tẹ rírú ìran yẹn ẹni ẹ̀mí lẹ́yìn náà ṣé bóyá kẹ́ ẹ mú ọ̀rọ̀ yẹn wá tọ̀ ẹ̀mí ni ká dẹ̀ fi ẹ̀mí tọ̀ ká bá yín gbàdúrà sí ohun tó ń ṣẹlẹ̀ tẹ́ fi lálàá pé ẹ gbọ́dọ̀ dé station a dẹ̀ fi ẹ̀mí sọ fún yín. kí ló dé mo fẹ́ máa dára mi láàmú àtùpàdé mi mò ń rí di ara mi kí n tún máa tọ̀ ẹ̀ wá mo ti fẹ̀mí Ọlọ́run mo ti fi sọ́nà mo tẹ́mi Ọlọ́run dẹ̀ sọ fún mi pé kí n sá fọlọ́pàá kí n tún máa bẹ̀ kó lè wọ ìbínú gbà. ṣé ń sá fọlọ́pàá ni. ṣé o ṣe gbé sọ́bẹ̀ o bẹ kàbùkù o ẹ̀mí mi sọ pé ẹ máa lọ bọ́lọ́pàá tọ́lọ́pàá bá rí gbèrègbèrè wá síwájú lébi ní ìsìn sóṣù kan sí ìsìn ṣé ọmọ kan ti pààyàn rí ara tí màá sọ nìyẹn o wàá ló ti pààyàn rí orí ìyàn ọmọ chọ́ọ̀chì ẹ tí màá sọ nìyẹn ṣé mi. Broda Saamu sá fọlọ́pàá. mi ò fẹ́ lọ́lọ́pàá lásìkò yìí rí òpin mi kí tiẹ̀. ọ̀nà mi náà lẹ gbà yẹn o. kí ló wí. ọ̀nà mi lẹ gbà o. máa kéde ọ̀nà tèmi ní wọ́n gbẹ́kẹ̀lé wọ́n báyìí orí òpin èwo lọ́nà mi náà lẹ gbà. èmi ò fẹ́ wà láò bó ṣe lè wò kó látọ̀ bó ṣe lè wò kó mọ́ ni o. ọbẹ̀ báwo. ewu mi ò sí ilé o bí mo ṣe dé náà ló sọ fún mi pé ọlọ́pàá wa yín wá bóyá kí tètè padà lọ síbi tẹ́tí ń wọ ìjọ tó. ọlọ́pàá padà lọ́wọ́ torí ọmọbìnrin wèrè yìí olójú funfun bí ojú ẹdẹ yìí àbọ̀ abálọ̀ rẹ̀.
onígbẹ́kọ̀ máa padà tọ́tà ọlọ́pàá bá dé ṣé kọ́kọ́ wa ni kọ́ máa kó wa lọ police station. ẹ ṣe kọ́lọ́pàá wa máa wọn náà ni. ó ti dà bọ́dá Sàámú ẹ káàbọ̀ ikú rìn àwọn ọlọ́pàá wọn wá yín wálé o àdẹ̀mọ̀ nǹkan tẹ̀ ṣe nílé yìí wọ́n ṣàlọ́ béèrè yín àdẹ̀lẹ́sìn ni wọ́n dẹ̀ ní pé tẹ bá ti dé pé ká make sure pé amúyín mọ́lẹ̀ àwọn máa padà wá. sórí ẹ pèsà ọlọ́run ò ní paná ògùn ẹ o. àmì Jésù. ṣé o pé mo paná ojú kan dé pẹ̀lú gbogbo wèrè àtòsí tó bá ṣe pẹlẹbẹ má jẹ́ paná ojú kan dé ṣépè fún ẹ o ó léwu o. bọ́dá Sàámú kí la gbé kílẹ̀ jù náà. kọ́lọ́pàá wa mú èmi nínú dandan mi tọ́lọ́pàá wa wá bí ṣé bẹ́ẹ̀ ni gbọ́dọ̀ mi ló ń bèrè ṣé bí nìkan ni mo ń bèrè. ẹ̀yin ọlọ́pàá béèrè ẹ̀yin lọ́lọ́pàá wá síbí báyìí. tọ́lọ́ ti sú mi kí ló dé tó ṣe jẹ́ pé nínú ilé yìí ogun kan ojúmọ́ kan ni. báwọn ọlọ́pàá yẹn dẹ̀ ṣe wá ojú wọn lé bí ṣe ló dẹ̀ bẹ́ẹ̀ ni pé wọ́n wá arrest yín fún criminal activity kan ni torí mi mọ bí tẹ́ ẹ ti tojú bọ̀ mi mọ bí tẹ́ ẹ ti ti ẹsẹ̀ bọ̀ mi mọ bí tẹ́ ẹ ti wọ̀ báyìí tó ti di pé wàhálà ẹ tún ti kó wàhálà wà bá wa nínú ilé kí ló ṣẹlẹ̀ náà wọn ò dé nínú ilé yìí rí kó gbé mọ́tò dé kó mú kọ́kọ́rọ́ ẹ̀ jáde kó ní bọ́dá Sàámú o ẹ gbà gift yìí rè. lẹ́mi nínú ilé yìí ṣé wọ́n ti gbé mọ́tò wà bí ṣé mo gbà. ẹ gbà sà. wọ́n gbé ọ̀kadà wà bí ṣé mo gbà. ẹ gbà yẹn náà sà. wọ́n gbé tírélà wà bí ṣé mo gbà. mi ò mọ̀ gbà tó gbé yẹn wá sà. o máa sọ fún mi pé o mọ̀ gbà orí ẹ̀ burú ni kó o má tiẹ̀ mọ̀ gbà wà líwọ̀n ìgbà náà ni trend yẹn ló máa tẹ̀lé lọ. àìmọye nǹkan ni wọ́n ti fún mi bí tí mi ò gbà àìmọye ransom ni àwọn ọlọ́pàá ti gbé lórí nǹkan èmi ni mo dẹ̀ bá wọn wá mi dẹ̀ gbà àbórí yín ọ̀pẹ ni. Listen, like I told him, I don't want to visit any division of police force this month. Mo ń lọ sínú ilé tọ́lọ́pàá kankan bá wá síbí téèyàn kankan nù yín bá sọ wípé mo wà nínú ilé á kan bàbá lábùkù èmi mo sọ bá paná ojú kan dé ṣe pè fún ni èmi mo sọ bẹ́ẹ̀ I'm going in ẹ bìlà mo fẹ́ wọlé. bọ́dá Sàámú kó má ṣeré bọ́dá Sàámú kó má kí ṣeré. fi wọ́n lẹ̀ wọn ò ní gbọ́ àwọn ọmọ báwọn sọ ni wọn ò ní gbọ́ táwọn ọlọ́pàá yẹn bá ti padà dé kẹ́yà mú wọn lọ sẹ́nu ọ̀nà yàrá wọn. oríṣiríṣi ẹ lo nǹkan tí mo ní kẹ́ gbé wá ẹ tí gbé wá mi rí dispatch rider. With the look of things lójú àlá yẹn ó dàbí October 1st èrò pọ̀ mo wá wà lórí ẹṣin white àmọ́ ọlọ́pàá ní mí lórí ẹṣin yẹn mo wá rí àwọn officers wọ́n wá lọ bí omi lẹ́yìn mi mo wá dàbí CP lórí ẹṣin kò yẹ ìlú lọ orí lọ ní gbáàdì jìgì gbáàdì jìgì gbáàdì jìgì gbáàdì gbáàdì rí gbàdí gbáàdì gbáàdì gbàdí tíìbì tíìbì so bó ṣe wá lọ yẹn báyìí mo wá rí ṣé o dẹ̀ mọ̀ pé ìlú tó ń lù yẹn ó wá ẹ̀ ń ta ìzí ẹṣin yes ó wá ẹ̀ ń ta ìzí ẹṣin ọmọ kẹṣin tó ti train ní orí ẹṣin bá ń wú báyìí lù yẹn náà lẹ́ṣin ṣe gbáàdì gbáàdì gigi gbáàdì gigi gbáàdì gigi bẹ́ẹ̀ lẹ́ṣin jùdí bẹ́ẹ̀ ṣe wá jùdí ní ìkan mọ́ wèrè kan mi ò mọ̀ mi mọ̀ connection tí ẹṣin ní pẹ̀lú brigade drum àwọn brigade yẹn bang 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 lẹ́sìn bá gbọ́rùn sókè bá ló bá gbé mi sókè mo bá lọ ó kọjá ó la àgbáyé jẹ́ ń bá wà lókè tètè gbogbo wọn wá dàbí erùpẹ̀ wọn wá dàbí aáyán sàlẹ̀ bí mo ṣe ń rọ́bọ̀ nìyẹn o ń bá pọ̀ gírírírírírírí ó kù díẹ̀ kí n nọlẹ̀ báyìí bá rọwọ́ n bá rí ọwọ́ òkòkó ìkòkó kan ló gbé mi dúró. ọ̀sán máa ń pé gbogbo tó bá ti jẹ mọ́rọ̀ ọlọ́pàá. dádì kí ló dé kí ló yọ ọlọ́pàá yìí wá mi fún kí ló ṣẹlẹ̀ náà. Mr. Sam, calm down. mi lè calm down nínú ilé mi lè calm down kó tó bá ṣẹlẹ̀ kẹ́ sọ fún mi kí ló ṣẹlẹ̀ náà. gẹ́gẹ́ bí mo yẹ sọ síwájú mo ní kẹ́ calm down àbá tìjà wa àdèbà problem wa a ní ìdí station and. fún kí ni táwọn mi kí ni nǹkan tó ṣẹlẹ̀ tẹ́ fi ní ìdí mi kí ló fà. Saamu akàn nídìí mi àbá tìjà wa rárá. mà dáràn torí Ọlọ́run ẹjọ tani kòkó nù yín ta lẹ́sìn
ta lẹ ṣí ta ní kòkó àbọ̀rọ̀ ọlọ́pàá kọ́ níbo ìsọ. òun lẹ́yìn sọ sa. ta lẹ ṣí ta ní kòkó. ẹ dá wọn lóhùn. tó wọṣọ AIG mo ti rógò ọlọ́wọ́. kí ló ṣe lé ẹ̀jẹ̀ ní sùúrù ẹ ṣé bọ́lá yẹ pé ọ̀rẹ́ ní ìbọ̀dá sọ máa tẹ̀yìn ọlọ́pàá kí ló tún ṣe é ní farabalẹ̀ bá wa sọ̀rọ̀ náà kí tó máa mú ọ lọ ẹ̀yin ọlọ́pàá kí ló ṣe lé. pẹ̀lẹ́bẹ̀. ariwo tó ń pa yín sí ìtumọ̀ kí ni ká sọ̀kò ìṣẹ̀lẹ̀ ṣé fẹ̀ náà ni awọ́ mi rè wọ́n fankọ́f sí wọ́n fankọ́f lọ́wọ́ ṣe mú ni wọ́n ṣáàtì ọ̀rọ̀ ẹlẹ́mi àti wọ́n jẹ́ pápáriwo bẹ́ẹ̀ wọ́n ń rẹ́rìn sí mi nínú ilé ni tó bá lè wà jẹ́ pé wọ́n á dé station wọ́n wá change ẹ̀rín yẹn tójú wọn wá lọ lé tí bá dé station yìí tójú yìí lọ lé mí ní gé mí ní gé torí mo ti bẹ́lẹ̀ dá mi sọ̀rọ̀ pẹ̀lú àlá tí mo lápẹ́ mi ò fẹ́ dé station lóṣù àmọ́ tí a bá lọ change mí ní gé. Bàbá Sam, ẹ má wọlé kò sí nǹkan tó jẹ́ pé nǹkan ń bẹ ọ̀rẹ́ yín lájẹ́. ẹjọ driver lẹ́yìn ẹ̀yin lẹ́gbẹ́ òun wáyé nǹkan ni mo bá sọ̀rọ̀ ẹni tó níbọn lọ́wọ́ ni mo ń sọ̀rọ̀ pa dákẹ́ yín. ẹ gbẹ̀yìn ọlọ́pàá èmi ò fẹ́ mọ nǹkan tí bọ̀dà Sàámú ṣe o bọ́ bẹ́ẹ̀ ṣe ń mú wọn lọ yìí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ lọ bá mi tọ́jú wọn pamọ́ síbi kan ẹ jọ̀ọ́ ibi tẹ bá dẹ̀ fẹ́ tọ́jú wọn pamọ́ sí ẹ má fìyà jẹ wọn o everything tí wọ́n bá láwọn ní gbogbo ẹni kẹ́ máa bá mi fún wọn o ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá mi tọ́jú wọn. yọ síbi sá. kan tọ́jú mi pamọ́ fún bí oṣù mélòó. ẹ pé kàn take care yín for a while ni. kíkan wà bẹ́ẹ̀. kẹ́ ẹ sinmi kẹ́ ẹ relax. kò bá jẹjẹrẹ ọdún yìí. pé kọ́ ṣàbá mi tọ́jú yín. if you do me I do you God no go vex. ó ṣe ìgbà mo kí ẹ ní. I'm going with you. No, Mr. Man, you can't follow him, please. Mr. Man, move. ẹ̀rìn ló fi ń bá mi sọ̀rọ̀ nínú lẹ́lẹ̀ ti di pé no ṣé tí mo rò ló fẹ́ ṣẹlẹ̀ don't worry my boy mi ni gé I'm doing. I think the game is changing. I can see it too. I'll see you. I can't wait, boss. Thank you. Wọ́n nìkan ló fẹ́ tẹ̀lé mi lọ lọ́jọ́ ìṣòro. àìtí ò ní reduce. Me? Yes. Mi ni gé. ẹjọ́ má fi yà jẹ wọ́n fẹ́ bá mi tọ́jú wọn dáadáa Rabia ṣé bẹ́ẹ̀ lè wọlé àwọn ọlọ́pàá wọ́n mú mi mẹ́ta bí gé bí gé. Mr. Sam, àbí bọ̀dá Sam ní kí n pè yín. Ẹ jọ̀ọ́ ṣé ẹ lè sọ fún wa your biography? Àwọn bí tẹ́ ti lọ, ìwé tẹ́ kà àti àwọn tẹ́ ti ṣe in the past kẹ́kọ̀ọ́ sọ fún wa. Àbí? Yes. Kí ló ṣẹlẹ̀ gan-an? Kí ló ṣẹlẹ̀? Mo ti náìsì sí gbogbo èèyàn ọlọ́pàá jù nínú gbogbo community kò sí kọjá ìfẹ́ tí mi ò kì í ṣe fún yín o kò sí ẹ̀tẹ̀ ẹ̀rọ mi tí mi ò kì í ṣe o èwo ni biography mi ẹ̀yin mẹ́ta jókòó àgbààgbà mẹ́ta jókòó ẹ̀ béèrè biography ọmọ kékeré kí lẹ́yìn sí biography mi ọmọ kékeré ń ṣe. ohun tí ọ̀gá mi béèrè lọ́wọ́ yín kò tí ì tó fún yín láti bínú náà ẹ má ṣàyà àṣetúgbọ́ ẹ ṣáà ní sùúrù. abẹ́ mi ti wú abẹ́ mi wú mo fẹ́ tọ̀. Mr. Sam, bóyá nǹkan tí mò ń sọ tí yé yín tẹ́ ẹ bá sọ àwọn tí mo béèrè lọ́wọ́ yín fún wa ó máa assist wa láti take our next decision on you. àní mo fẹ́ tọ̀ abẹ́ mi wú. Officer, ẹ máa lọ ló ṣẹlẹ̀ ẹ fi wọ́n lè jẹ́ kọ́ ẹ lè lọ́tọ̀. ṣé máa padà wá bí. Yes, we are coming back. màmá kẹ́mi kí mo ṣe ọ̀dà níbo ni máa tọ́ sí. Officer máa lè. ẹ má pẹ́ o. Ọlọ́run. Nítorí pé kò mọ nǹkan tá a fẹ́ ṣe ni
imagine tí yóò bá mọ̀ bó ṣe máa rí nìyẹn. rárá mi ò gbà rárá. Ṣé káwọn gbé mi máa lọ síwájú kémi dúró sójú kan náà ni ordinary 30,000 naira lẹ lè fún mi. ṣáwọn náà ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Àwọn ni mò ń bá wí ṣé mo yẹ tó fi máa ń tàwọn èèyàn lọ́rẹ ni níṣẹ́jú mi ní last week wọ́n fún èèyàn ní 130,000 naira èmi tí mo jẹ́ wọn lè fún mi ní 30,000. Nínà bẹ́ẹ̀ gẹ́lẹ́ má bá mi bá òun wí gédégédé nínà o ṣé èmi wo bá tó yín èmi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ àti dẹgbẹ́ mo ti dẹgbẹ́ ẹbí yín àbí ṣe bí ẹ. Hello? Akọni. Saamu? Ṣó mọ̀ pé mo sọ fún ẹ kó máa ní ìdí ẹ lọ́jọ́ kan nígbà tó sọ pé o ti gbaṣẹ́ bàbá ẹ mo ti ní ìdí ẹ báyìí o police station ni mo wà. Station bíi ti báwo ìgbàsó ètò tó station pẹ̀ kéègbé tó bí ẹ. Àwọn ọlọ́pàá ni wọ́n tún wá gbé mi lọ sí àgbélé ẹ̀rọ police station. Ẹlẹ́ ní gédégédé wá dọ́fẹ́ wá tó wájú lè mí jẹ́gẹ́lẹ́ yìí bọ̀ á ná ẹ̀rọ ń yóò bá fẹ́ dó ṣe máa ṣe kò ẹ́ bọ́. Akínọlá lórúkọ ọlọ́pàá tó wà mẹ́ ọ̀gá ọlọ́pàá tó wà mẹ́ Akínọlá ni mo fẹ́ kí gbogbo bẹ̀ kò gbiná. Jọ mo fẹ́ kúrò níbí mo mọ̀ kí ibi ló fẹ́ ṣe fún mi pánẹ́ẹ̀lì àwọn ọlọ́pàá ni mo lọ rí níwájú mi mo fẹ́ kí bí ìlànà ó ṣe bùà jọ. Èsì wàhálà ẹlẹ́rìn kéré. Ní sísí ló bá mi dáná kó lànà mo ṣe. Ẹ tó pé wọn lè fún wọn lówó tó yẹ kán wá kọ́sítọ́mà gidi wọn ò ní wa bọ́dà Saamu. Má di bá ẹja o má di bínú sí ẹ o. Má ní sùúrù. Ṣé ara yín ti wá lẹ́wà mo wo nǹkan tó lè dọ́fẹ́. Mr. Saamu. Yes, bọ́dà Saamu anyone. Fún iṣẹ́ takuntakun tí à ń ṣe nínú gbogbo community mẹ́wẹ̀ẹ̀wá yìí tẹ́ bá wò ẹ rí wípé rate ti atrocities tó fi ń ṣẹlẹ̀ nínú community ó pọ̀ gan. àdìwá wò lọ sọ́tún àwò lọ sósì a rí pé ta ló capable láti lè ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá ìgbà tá a wá wò sọ́tún tá a wò sósì a rí wípé ẹ̀yin lẹ capable láti ṣe torí ẹ̀ ló jẹ́ kí our police force la ṣe decide nǹkan tí a fẹ́ ṣe. Yes. Ùdẹ́ yóò kó dó máa bọ̀. Ùdẹ́ yóò mi dó máa bọ̀. Fọ̀mú fọ̀wò. Ó dífá fún Ọ̀rúnmìlà nígbà tó ń tì kọ́lé ọ̀run bọ̀ wálé ayé. Wọ́n ní Ọ̀rúnmìlà ikú rèé níwájú ó níwájú lọ ká forọ́ sí ti fi ń pani. Wọ́n ní Ọ̀rúnmìlà ikú rèé lẹ́yìn ó lẹ́yìn làkèké forọ́ sí ti fi ń pani. Mr. Saamu, it is our pleasure láti inform yín pé láti èní yìí lọ ẹ ti di honorary member of Nigerian Police Force. Ẹ jọ̀ọ́ ẹ má pa mí gbé ẹ má pa mí gbé èdèké ẹ ń tẹ̀sán ni pé màmá àwọṣọ tẹ́ ẹ wọ̀ yìí. Of course. Màdé gbóyè tẹ́ gbà yìí. Ẹni má ti gboyè yẹn nísìnyí but tẹ́ bá ṣe wà consistency inú iṣẹ́ ta fún yín ẹ lè gba oyè yẹn. Màṣá dọ̀lọ́pàá. Of course. Kò possible kì í di ọlọ́pàá kí n má gbóyè. Mo rántí kankan yéé mo rántí ẹjọ́ ibi yóò lè jóná ayé yóò lè jóná mi ò ẹ má jẹ́ take it easy. Wọ́n ní Ọ̀rúnmìlà ikú rẹ̀ lágbede méjì ayé ọ̀run ó lòun á lọ rẹ̀ wá bọ̀ rẹ̀. Saamu wo ti lọ wá padà wá bá mi bẹ́ẹ̀ yìí o. Ìwọ náà mo fẹ́ pè é sí o Saamu. Wá lọ rẹ̀ wá bọ̀ rẹ̀ o. Saamu ní náà pè mí yìí. Hello? Akọni jọ ọ̀tọ̀ ní tí mo rò ọ̀tọ̀ ní tó ṣẹlẹ̀ Akọni ọ̀tọ̀ ní tí mo rò ọ̀tọ̀ ní tó ṣẹlẹ̀ jọ tó rọ̀ lọ́wọ́. Saamu ojúṣe náà mo ra yìí iṣẹ́ méṣe náà mo ti dáná lẹ̀ mo ti dáná. Paná. Ọ̀tọ̀ ní tí mo rò wọ́n fẹ́ mi lóyè ọlọ́pàá ní honorary náà fún mi mo ti dọ́lọ́pàá má máa wọṣọ ọlọ́pàá wọ́n dẹ̀ máa fún mi lóyè mo lọ commissioner of police straight ni bẹ́ẹ̀ ni máa jó lórí ọlọ́pàá ládùúgbò jọ tó ọlọ́run. Kàkà gbọ́bọ́ yìí kẹ́ bá mi fọ̀ yìí kí ló ń bá mi sọ lórí fóònù kó ẹ bá mi fọ̀ yìí odidi kẹ́gbẹ́ máa mú paná yìí odidi ewúrẹ́ máa fi paná odidi kẹ́gbẹ́ máa mú paná yìí. bàbá a lè paná bàbá a lè paná ẹ má ẹ̀kọ́ ewúrẹ́ ẹ jẹ́ kó máa bọ̀ kọ́ àpíẹ́sì bíbá ẹ̀ kẹjọba ayé sọ̀rọ̀ face to face ní bàbá ni. Olórí burúkú ọmọ olórí kò má pa mi àṣírí ọmọ olórí kò má pa
akọni paná jọ. Saamu àna ẹ̀rọ wọ́n jà san odidi kéègbè. máa rà á ṣe bí ẹran ló ń jẹ máa rà wọ́n máa arrest akọni wọ́n máa arrest ẹ̀ o máa arrest ẹ̀ o. abájọ yẹn a máa dẹ́dẹ́ mú pò ṣe gbẹ fi èsì mi pé Saamu èèyàn gidi ni mo rò pé ó gbéṣẹ́ fún mi náà ẹ mọ iye wàhálà tá a ti ṣe ká tó kó náà jọ ni bá mi paná yìí jọ. kí ni wọ́n ń panu wọn ń tọ̀nà ta ló ń pa ta ló ń tàn. ẹ̀yin ṣáà má wọrí ẹ má wọrí lára àwọn kírímínà tó wà ní community ni a máa padà arrest gbogbo wọn ni lára wọn ni ẹ̀hún lára wọn ni. kò wá níjọ́ òun nìkan la máa arrest. Yes sir. àti ọgbà tí wọ́n commit various degree of atrocities. Yes sir. pátápátá lẹ́yọ̀ kọ̀ọ̀kan báyìí. Bẹ́ẹ̀ sir. la máa arrest through your influence. ẹ ṣe sà tó bá ti wù wá bí mò ń bọ̀ bí wàá sọ fún ọ ni èmi gógó fún ara wọn ìlàyà ni mo jẹ́. Police force. Thank you so much sir ẹ ṣé gan sir. Congratulations. ẹ ṣé sir ọba kẹ́mi. ọmọ méjì ni màá fún yín. Mo dọlọ́pàá gbogbo àwọn ilé ọmọọṣẹ́ mi náà máa jẹ́ àmì lórúkọ Jésù. Train my battery ẹjọ́ bá ṣe máa ṣe nìyẹn ipò ọ̀gá ńlá ni mo fẹ́ wọ̀ ẹjọ́ lẹ máa fi rí effective iṣẹ́ mi. ẹ ti ẹ̀ gbọ́ náà ẹ jọ tí ẹ bá réèyàn bá yín sọ ṣé kò yẹ kẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta kẹ́ ẹ jókòó kẹ́ ẹ ṣe mítìn kẹ́ ẹ bára yín sọ̀rọ̀ pé rádaràda òun lẹ̀ ń ṣe. No, ṣé kò yẹ kẹ́ ẹ ti gbé àwọn ìlú àti àwọn ṣẹ̀kẹ̀rẹ̀ ìsọnù yìí ṣé kò yẹ kẹ́ ẹ ti gbé sọnù nígbà tó ga yín dẹ̀ ti gbaṣẹ́ tán ráyè tí ṣé kò yẹ kẹ́ ẹ gbélú yín sọnù ṣé kì í bára yín sọ̀rọ̀ báńdì yìí ni. àjọ síbi wàhálà ó tọrọ kò rò kó yẹ kẹ́ ẹ sọ bẹ́ẹ̀ yẹn ṣé tẹ rí kó tí ẹsẹ tó dùn mí fún bí o ṣe bọ̀dà gà ní arúgbó kù yìí ìyádàgbà jẹ́ra òfù pẹ̀lú ọjọ́ orí yín bọ̀dà gà ní bọ́ọ̀lù yẹn fẹ́ bẹ̀rẹ̀ báyìí òun rè bọ̀dà Saamu ti lọ́jọ́ ìyàn ọlọ́pàá báwo lè fẹ́ máa ṣàyè yín ẹnu ẹlẹ́wà yín. Bàbá kí gbogbo èèyàn bá sọ̀rọ̀ ṣó tọ́ sí wọ ìlẹ́nu ẹ̀ tọ́ sí ẹlẹ́nu. Kí ló dé? Ìwọ yìí kò lójú ẹ̀ra lójú ẹ̀ra lójú ẹ̀bẹ̀. Olódùmọ̀dù. Bọ̀dà Saamu ẹ wo bí bébí mi ṣe dùn ọmọ tó na ọmọ pa èmi náà ń sọ mo ní bọ̀dà Saamu tí mo wò yìí mo ní future wọn máa bright gan ẹ̀rí pọ̀rọ̀ mi ti ṣe ọmọ mi ṣe dùn. Bọ̀dà Saamu mo rò pọ́n ní pé téèyàn bá ṣẹ̀ṣẹ̀ join iṣẹ́ ọlọ́pàá àti bí constable ló ti máa ń bẹ̀rẹ̀ èwo wá ní ti uniform tí wọ́n fún yín tó yẹ pé ráǹkì àwọn ọ̀gá lẹ lọ gbà ẹ ṣẹ̀ṣẹ̀ gbaṣẹ́ ọlọ́pàá ẹ dẹ̀ gba uniform ráǹkì àwọn ọ̀gá. Kó o expect kan fún ọba community mẹ́wẹ̀ẹ̀wá ọ̀gá ló máa fún. Saamu má bínú jàre lẹ́ẹ̀fẹ̀ yìí ni o ti gbaṣẹ́ ọlọ́pàá báyìí sí àṣẹ máa ṣe rí àṣà. bọ́dà Gani gbogbo ìgbà náà kàn ní bọ́sà máa lọ síbi iṣẹ́ àwọn off days wọn ọmọ máa wá sígbà ìfún rí àṣà. mo ní sọ ẹbí mi nù láyéláyé ibi tí mo ti jáde wá mi ò ní kẹ̀yìn síbẹ̀ ládà tí mo gbàgòkè abẹ́gbọ́ mi ní ṣe nídìí nítorí ẹni tó gbé ládà alẹ́ tó gbé ẹ gòkè tó o bá kíẹ́fù abóògbọ́ àwọn agbọ̀rọ̀dún lè yẹ ládà mọ́ ẹ̀ ń dì. This is my home. I will never leave my home. Ó lè máa dùn máa wọn kan nú bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ ọ̀gá ni mí báyìí mi ní fi bílẹ̀ o wọ́n ti fún mi nílé ní police quarters mo ní AC mo ní gas cooker mo ní tẹlifíṣàn ní toilet 72 inches ló gbé sí toilet mi 122 inches ló wà nínú kitchen mi kí ló fẹ́ wà ní pálọ̀
1,022 inches ló wà ní òpálọ̀. ṣé rírí àṣà tá à ń ṣe ń bí a máa ta lù yìí. Sàámú Kídè. ó rà pé mi lè máa jókòó lùlù mọ́ torí iṣẹ́ tó ń gbé fún mi ní fẹ́ kí kírímínà àdúgbò bá mi dì í lù bọ́tájọ́ máa máa ṣiṣẹ́ náà ni tó bá gbà mí síṣẹ́ ọlọ́pàá wọ́n tó gbà wá pọ̀ ni. ìtorí ẹ̀ ni mo ṣe ní I will serve my country with passion and with my strength. ṣé mo sọrí I will serve my country. tẹ́ ẹ bá mọ̀ ẹ má yọ lẹ́yìn o. with passion ṣé ẹ gbọ́ mi yẹ and with my strength. olórí ìrèkóró àmì kan I will serve my country with passion and with my I will serve my country with passion and with my strength. àwọn ọmọ iṣẹ́ mi rè eléyìí délé wọ́n ń ṣán àwọn ni Festus wà lọ́fíìsì ìyẹn ni sharp guy mi exactly mo gbé gàrí àti kúlíkúlí wá fún yín àmú tán ni I will serve my country with passion and with my strength. I will serve my country with passion. And me come with my strength. Thank you. ẹ lọ bá mi kó gàrí tí mo kó abọ́lẹ̀ mo fẹ́ fún ọ gàrí máa kí kúlíkúlí yẹn lọ́mọ gàrí yẹn ẹ bá ń kó ẹ̀bùn tí mo kó á fún yín yẹn. Naughty girl alpha èyí tó bá mi ṣe lánàá ẹ̀ make sense o ó gbé mi débẹ̀. Fine girl. Very funny, serious. But babe, I'll change my phone. Your phone? Yes. Don't worry now. I'll change your phone. Serious? Serious. Thank you. Kí ló fẹ́? Apartment mi tí mo sọ fún yín. Babe, má ṣe wàhálà jìnnà 3-bedroom flat mo ń lò. O lè wá sọ́dọ̀ mi láti wá chill anytime. Tí n bá gbalé fún ẹ sìn kó máa gbà àwọn guys yẹn àwọn ọmọ. Mi ò fẹ́ gbọ́dọ̀ ẹ, mo fẹ́ tọ̀dọ̀ mi ni. Fẹ́mi Sọ́lá, ìwọ ọmọ rádaràdà yìí bó ṣe fẹ́ ṣe láyé ara ẹ lélẹ̀ àbí. Ní ìwọ ọmọ yìí, ní ìwọ ọmọ. Fi mí lọ́wọ́ sílẹ̀. Calm down. Ó ń ba ayé àbúrò mi jẹ́ o tún ń dì mí lọ́wọ́ mú. Ṣé wọ́n bá mi ṣépè fún ẹ ni? Ṣé o fẹ́ ba ayé àbúrò mi jẹ́ ni? Ìwọ. Àǹtí ẹ fara balẹ̀. Kí ni gbogbo rọ̀dọ̀rọ̀dọ̀ yẹn? Ẹ gbà mí. Bọ̀dá Sam. Ìwọ Bọ̀dá Sam má máa dára fún yín. Bọ̀dá Sam. Bọ̀dá Sam ẹ̀ máa kábọ̀ ẹ̀ máa ṣe. Mo máa dúpẹ́ pé mo pè yín pé ẹ wà. Ikọ̀ tí mo ní kẹ́ wá wò ni wọ́n ti fẹ́ ba ayé àbúrò mi jẹ́. Ẹ ṣàánú mi ẹ gbà mí. Níwọ. Àti ẹ calm down now. Ó ti tó. Dasa. Bẹ́ẹ̀ ṣe máa ń bá ìyá àwọn ọmọ jẹ́ ládùúgbò rẹ̀. Rárá o. Ṣé o mọ̀ pé mo ti di ọlọ́pàá? Ẹ mọ̀ pé mo ti di ọ́físà? Ẹ mọ̀ pé mo ti di ọ́físà? Ẹ dẹ̀ tún kọ̀ntínú gbogbo àwọn ìwà òṣì nínú community. Dasa n kò rí. Tẹ́ ẹ bá ti wá kun àwọn ọmọ ọlọ́mọ mọ́lẹ̀ tán, ẹ wá pa wọn sínú. Rárá. Dasa. Àṣẹ yín nìyẹn. Ọ̀fẹ́ ìsìn yín nìyẹn. Pa anybody ẹ máa pa àwọn ọmọ yẹn sínú gbó. Irọ́ Dasa máa pa anybody. Ẹ wá lo nǹkan tẹ́ fẹ́ lò lára wọn ẹ̀ pa wọ́n síbi. Dasa máa. Méjì ni mo fẹ́ kẹ́ ẹ mú kan bẹ̀. Nínú kirikiri tàbí pàǹtí. Ẹ mú kan. Kirikiri Dasa máa. Ẹ mú kan. Dasa máa jọ. Ẹ mú kan. Ìwọ kọ́lá yìí. Lọlé ilé. Bẹ́ẹ̀ni ìwọ kọ́ gbà báyìí. Bọ̀bọ̀, wọ́n tó boyfriend tèmi lélẹ́yìí.
mọ́tò boyfriend ẹ̀ rè kò sí wa mọ́tò boyfriend ẹ̀ rè ó ti yé mi wá tẹ̀lá burú ẹ̀ iṣẹ́ tó pè mí mo ti ṣe purpose ọ̀fin ní kì í ṣe nǹkan ní kọ́. Brasam ẹ wá ṣe. Brasam kò ṣe bẹ́ẹ̀. kó ìfẹ́ pọ̀. wá ilé ọlọ́pàá ni o wá ilé ọlọ́pàá ni o. working machine gun ẹ ní lọ má yé má fences a ṣí èrè ọmọ olórí burúkú wọn kò yá mọ́tò àbí tẹ́lẹ̀ wọ́n bá yẹ wọ̀wàkúwà àwọn sáájú oṣù tó ní mọ́tò sọmọ́dọ̀ rí báyìí olórí burúkú ọmọ ẹ̀rí ìrànwọ́ ládùúgbò yìí ìyàwó ilé tí ò gbọ́rọ̀ sọ́kọ ẹ̀ lẹ́nu wọ́n ti fi mí jẹ ọ́fíìsà ìyàwó ilé tí ò tọ́kọ ẹ̀ lọ́rùn tó lẹ́ẹ̀kan làwọn máa ṣe láàrin ọ̀sẹ̀ kan ẹ̀ ti rógò. ọ̀gá ibi ìbàyẹ̀ gangan ni. Are you sure? bẹ́ẹ̀ni ibi ìbàyẹ̀ gangan. bẹ́bí ni àbí. ibi gangan ni. pàlàpàgì lára wọn má wọrí sáfi wọn lẹ̀ tiẹ̀ let's go yà lọ báyìí straight wá síbí ibi ni àbí. Oh, that's good. Brasamu, ẹ kúrò lẹ́ sà. Kí ló ṣẹlẹ̀? Wọ́n sì wà ládùúgbò yìí. Bẹ́ẹ̀ ni Brasamu ṣì wà ládùúgbò yìí. Kó tó ṣẹlẹ̀ ní wípé mi àti àwọn àbúrò mi àti wáyé káàkiri Brasamu àti wáyé lọ sí ojúlé kẹta síbí báyìí. But I'm so glad to finally meet you here, Brasamu. Ṣé rí pé dáadáa ló yẹ ká máa ṣe Brasamu? Dáadáa yẹn ló gbé yín sí position tẹ wáyé. Man, I'm so impressed. You look so good, Brasamu. Congratulations. Congratulations, Brasamu. Ṣé o ṣe? I am on duty, as you can say. Please be fast. Brasamu, ẹ má bínú. Àwọn àbúrò mi méjèèjì ló fẹ́ wá rí yín fún nǹkan tó wà very important. Ẹ jọ̀ọ́ bá mi gbọ́n, ẹ jọ̀ọ́ sà. Mo ti rójú ẹ ní ìrí. Festus. Bẹ́ẹ̀ ni ọ̀gá ẹ̀ mọ́ ni ní junction lọ́jọ́ yẹn. Ṣé ọ̀nà ni? Òun gangan ni. Ṣé òní? Òun gangan ni. Ṣé o sì kí lẹ fẹ́? Mo fẹ́ jẹ́ ọlọ́pàá ní sà. Àtẹ̀mí náà sà ẹjọ́ tó bá lè work tẹ bá lè bá mi get iṣẹ́ yẹn ẹ̀yin máa máa sùn. Ẹ fẹ́ join police force. Ìwọ kọ́ ni mo bá ní junction tí mo bá yẹn parí ìjà. Ìwọ àtọkùnrin kan tí mo bá yẹn parí ìjà tẹjọ́ ń lùra yín. Ẹ bá parí ìjà mo ń lọ ni o. Mo ń lọ gidi ní boyfriend mi ni. Ó ṣẹ̀ mí ni mo dẹ̀ sán lẹ́nu. Ó dẹ̀ fẹ́ join police force. Really? Tó dẹ̀ máa graduate débi tó máa gbébọn fún ẹ boyfriend ẹ ṣẹ ó dẹ̀ sán lẹ́nu ìwọ ń kọ́ kí ló fẹ́ join police force fún. mo fẹ́ mọ̀ gan yín ni mo fẹ́ good gan kí n máa yìnbọn. òun nọkọ ìwọjọ rẹ kí ni wọ́n kọ́. ẹ wo Brasamu mo ṣó pé bẹ́ẹ̀ ṣe wà ẹ máa wà impressed pẹ̀lú nǹkan táwọn méjèèjì jọ sọ ẹ wo Brasamu ṣé rí ohun tó lóun fẹ́ join police force ṣé òun pàwọn ọkùnrin míì wà ń ta tó yẹ pé wọ́n kò máa take advantage obìnrin kan bá kọ̀ tí rí wọ́n kò máa kí wọ́n lẹ̀ ṣe rí tó bá ti join police force Brasamu ó máa lè defend ara ẹ̀ ètò bá máa require kó fún wọn lè ṣé wọ́n ti stand Brasamu ṣé wàá rí tó lóun fẹ́ mọ̀ bọ́yìn Brasamu èmi gan fúnra mi tí mo jẹ́ gbọ̀n mo ní interest Brasamu yes I'm interested èmi náà fẹ́ máa pull the trigger. ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ dúró bí. All right, sir. Ṣó ti ẹ̀yin ẹ dúró báyìí ẹ ṣáà dúró mò ń bọ̀ já lọ. Kíni. Ṣé tó fi wálẹ̀ tán lọ? Ṣojú ẹ lójú ni. Ìwọ ló mọ̀ wọ́n ti fi wálẹ̀ lọ nìyẹn. Fún ara mi báyìí ni màá lọ sí police college. Màá lọ join ọlọ́pàá máa graduate. Tí wọ́n máa wọ ọkùnrin náà tó máa ní kápá lórí èmi. Máa ṣe akọ. That's my baby. Let's go. That's my baby. But as I'm not police force, can you imagine? Àwọn ọlọ́pàá yẹn náà wọ́n mọ̀ nǹkan tó ń ṣe. Torí pé wọ́n mọ̀ pé gbogbo 10 communities bọ́dá Saamu náà ló wà. So kó tó lè fi wọ́n sínú iṣẹ́ ọlọ́pàá yẹn, a jẹ́ pé ó ní nǹkan tó fẹ́ fi wọ́n ṣe. Àfẹ́ṣà ni sàṣàmù wa ara wa. Àbí ẹ lọ. Àti ń bọ̀ ládùúgbò náà. Àti ń bọ̀ ládùúgbò. Àti fẹ́ débẹ̀. Àti ń bọ̀. Okay. Ẹ wá, èwo ni gbogbo wèrè gan-an? Mo lẹ́ ìdáwó fún mi, ṣé mo jẹ́ bébì ni? Ṣé mo jẹ́ ọmọdé ni? Ṣé
ṣé ẹ wà òkè ṣá sórí yín ò burú no ẹ̀gbọ́n kan tó ń sọ náà mo dájọ́ mẹ́rin àjọ solid mẹ́rin mo dájọ́ mẹ́rin ẹ̀yin pé mi ò dájọ́ no ṣé mo jọ ọmọ kékeré ni ẹ̀yin ẹ ní sísì kan tó sọ yẹn kí ló ń ṣe náà ṣé mi mọ nǹkan tí mò ń ṣe ni. ẹ ṣé mi náà mọ nǹkan tí mò ń ṣe ni. kí ló ṣẹlẹ̀ gan mo máa gba owó mi o kò sí nǹkan tó lè ṣe mo máa gba owó mi níbi ìbàkí tó kúrò. ẹ ní sùúrù kò sọmọ kékeré kan láàrin wa ẹ yé pariwo ẹ ní sùúrù. wo jẹ́ máa kí n kó fọ̀tí fún ẹ ṣé ọmọ kò ti fẹ́ bẹ̀rẹ̀ àbòsí wèrè tó máa ń ṣe ṣé ọmọ kò ti fẹ́ bẹ̀rẹ̀. ẹ wo mi ò ní gbà mo máa gba owó mi bíbá ilé ni mi ò ṣe bébì náà ṣé kékeré lẹ́pẹ̀ mi ni. ok mi wá ní bébì èmi ni mi mọ̀ kan tí mò ń ṣe àbí. I don't know mo fẹ́ gbọ́ owó mi ni owó ní gbọ́ owó wèrè. alájà ọ̀bàdà mo kò ń gbọ́wọ́ òun yín fitifiti látọ̀ kan bẹ́ẹ̀ kí ló dé. ẹni sùúrù ẹgbọ́n nǹkan tó ń sọ mo dájọ́ mẹ́rin eléyìí sọ fún mi pé mi ò dájọ́ kọ̀ọ̀kan how is that possible mo dájọ́ mi ṣé bébì ni mí ni àbí kí lè bá mi sọ náà ṣé èrò bí fún mi ni mí ni. ẹ bá ń bí kò ń ṣe ọmọdé ṣé mi wá lọmọdé ó dájọ́ méjì fún mi ó dẹ̀ lóhùn dájọ́ mẹ́rin fún mi ṣé mi mọ̀ nǹkan tí mò ń ṣe ni. ẹ wò ẹ máa fi sùúrù yanjú ẹ ni kíjọ ṣọmọ kékeré ẹ jọ ẹ ṣe sùúrù. èmi máa gba owó mi ni kò sí kò tó jẹ́ sùúrù mo máa gba owó mi ni. what is all this. máa bẹ̀rẹ̀ tí mo ní. kí ni gbogbo òṣìná ṣé o mọ̀ pé officer of the law ó wà nínú community yìí sìn gbogbo òṣìṣẹ́ tí ń ṣe tẹ́lẹ̀ abẹ́gbọ̀n ẹ máa kọ́ṣọ́ ara yín times 100 ṣé ẹ mọ̀ pé nǹkan tẹ́ ẹ fẹ́ máa ṣe nínú community yìí sìn ó gbọ́dọ̀ times 2 tẹ́ ti ṣe tẹ́lẹ̀ in this community I want harmony I want peace I want every one of you to unite nítorí ọwọ́ mi náà kó gbogbo ẹ̀ sí kó ṣe ṣù kó ṣàṣù kó sì wàhálà ó yá ẹ wọnú ilé. kí ni ta ni kó góyìn ṣé góyìn ló fẹ́ gbowó tèmi fún mi ni àbí kí nìkan tẹ́ ẹ bá mi sọ èmi máa gbowó mi kí tó kúrò mi báyìí mo fẹ́ gbowó àjọ yẹn kí n góyìn àbí mo ti góyìn ni. ẹ wọlé tí mo ti wọlé ẹ máa jọlá ìbọntán tí ọ̀gá fún mi. oríṣiríṣi máa ń ṣẹlẹ̀ nínú community yìí o ó lé sí bò. Festus are you on duty? Yes good máa kó ìbọn mẹ́jọ bọ̀. ìbọn mẹ́jọ bẹ́ẹ̀ni níbo wọlé ẹ má bọ́ mi lò fáwọn kan bí. bẹ́ẹ̀ni orí yín bàjẹ́. èwo gan ni bọ́lá tí ráṣọ gan tẹ̀ fi halẹ̀ kiri èwo ni. tó bá bí yín dà tẹ́yìn ò bá bẹ̀rù ẹ̀yin jáde síta kẹ́ ẹ máa padà. ẹ wọ ẹ lọ jàre. èmi lẹ́nu mi pọ̀ ẹnu mi pọ̀ sẹ́nu ni fún mi. ẹnu ni bó ṣe rí ta ló káṣọ sí wọn lọ́rùn gan. hello Festus. oríṣiríṣi màá ló ń ṣẹlẹ̀ nínú community. tó o bá ti kó bọ̀bọ̀ machine gun náà gbé dé. machine gun lẹ́bọ̀. machine gun mo fẹ́ kọ́ wo lẹ́yìn wọ́n á wò mú ẹ lórí wèrè ọmọ. hello Festus tó o bá ń bọ̀ bá mi lóúnjẹ bọ̀ ìlú ń pa ní lọ sí ọ́fíìsì mo fẹ́ kọ́ mọ̀ pé ọ́fíìsì àwọn pátì wà lára jù máa ń ya àwọn pa ìbẹ̀rù máa gbáyé mu jẹ́ ó mọ̀ kẹ́yìn tí fún mi ń bọ̀ lọ́fíìsì náà tí fún mi ń bọ̀ nǹkan kan ni mo máa fi gbára mi lẹ̀. ok. ìyá yín ibi tí máa ju ọ̀rẹ́ ayé yín wọn kọ́ máa sí gànbọ̀. ní ẹ̀dẹ̀ ta mí. What? Nini? Okay, don't worry. Right away, they will be there. Okay, don't worry. Ọ̀gá sir. Ọ̀gá sir. Officer Saamu. Yes sir. Wọ́n ní wọ́n ṣẹ̀ṣẹ̀ rọ́ọ̀bù tán ní ìkọjá àràkànga. Right now, àwọn olè ẹ̀dẹ̀ ṣì wà láàrin tí wọ́n hide. You have to be there. Torí pé ẹ̀yin lẹ máa lead àwọn squad yẹn. Erika mi ò gbọ́. Ẹ̀yin lẹ máa lọ wọ́n náà ti pa àwọn èèyàn tó pọ̀ o ẹ̀yin lẹ máa lead àwọn squad yìí tẹ máa lọ arrest situation right now. Àwọn guys wo ó yá ẹ lọ save life àwọn èèyàn ẹ lọ kíákíá ẹgbà wọn ló lè jalè wọ́n dẹ̀ ti pa àwọn èèyàn tó pọ̀ ó yẹ ìyẹn ẹ lọ. ẹ máa lọ bíi ti báwo ẹ̀yin lẹ máa lead wọn lọ náà. àwọn wo. àwọn squad yìí. pẹ̀lú kí ni. mi ní bọ̀. ẹ máa gbàbọn lẹ́yìn. ìsìn ẹlẹ́sẹ̀ máa fún mi ń bọ̀ ẹ̀yin tẹ́ fún mi láṣọ ọlọ́pàá nígbà tí mo jọ ẹlẹ́ honorary lẹ fún mi ẹlẹ́ sọ pé mo ṣe máa graduate gbàbọn ni ó lè wá ń jẹ́ ìṣe àfẹ́ fún mi níbọn ẹlẹ́ sọ sí ẹ náà ti pa àwọn èèyàn tó pọ̀ ṣé ìgbà èèyàn tó pa ò ti pè ẹ̀fẹ́ fi mí cash cost lọ irọ́ àwọn tó ti mọ̀ bọ́yìn nìkan ẹ lọ. What are you saying? alẹ́ ilẹ̀ máa lead this squad ẹnìkan lọ see it's part of it o lára nǹkan tẹ́ wá ṣe níṣẹ́ ọlọ́pàá nìyẹn. ní kí wá kú lára tí wọ́n ṣe ní kí wàá kú. ẹ ní láti fèsì ẹni o bá ṣe máa ń fèsì ẹni ní ìṣẹ́ ọlọ́pàá. ìkàlẹ̀ fẹ́ ṣe fún mi nítorí iyì tó ti wà nínú aṣọ tó wà lọ́rùn mi pọ̀ tí n bá dàdúgbò àwọn èèyàn máa ń pọ́n mi lé wọ́n dẹ̀ máa ń kẹ́ mi mi ò ní lọ́kọ́ gbú olè ní ìmọ̀bọ́yìn mi níbọ̀ ẹ̀fún mi bọ̀. That's the instruction you have to follow them right away. First assignment mi kí n lọ kojú olè tó yìnbọn ọlọ́ọ̀
Ọlọ́run ọ̀gá mi mọ̀ bọ́ Festus ìwọ́n gbébọn ẹ̀ wá ẹ rí pé mi mọ̀ yín ọ̀gá mi mọ̀ yín ní. Kí ló ń try láti ṣe? Ọ̀kan ni máa lè dojú ẹ̀kọ́ Stop that! Ṣé kí n máa lọ ọ̀gá? Ṣé kí n máa lọ? Ibi báyìí ó wá jẹ́ training ground ni. Ṣé kí n máa lọ? Follow them and obey the last instruction. Kò sí wàhálà ẹni ṣo. Mi kò mọ̀ mọ́ yín ibi tí máa dojú ọ̀kan ni ibi tí máa dojú ẹ̀kọ́ ni mi kò mọ̀ yín mo lè sọ. Oya follow him. Oya ẹ make sure pé ẹ ṣe nǹkan tí mo ní kẹ́ ẹ ṣe. Imagine èèyàn kì í bẹ̀rù ní iṣẹ́ ọlọ́pàá náà. Ẹ̀yin guys ẹ má gọra yín o tẹ bá gọra yín lásán gbágá òun lẹ ń wò yẹn o. From police station tí wọ́n gbẹ wọn ní o. Bébí kí ló ń sọ náà? Èwo sí ni police station tí wọ́n gbà ẹ̀ o. Kí ló sọ? Kí ni kò ní sọ? Fad nǹkan tó sọ wà right. Brasam lọ bí ṣọlọ́pàá. Wọ́n dé bí ṣọlọ́pàá gbogbo community ló ti wà problem. Ká máa dé sọ pọ́n tó fi ṣọlọ́pàá. Ẹ wo ẹ̀yẹ ká wá bí bọ̀dá Saamu ṣe máa join wa náà. A lè gbà kán join wa a máa fún bọ̀dá yẹn lówó ni bọ̀dá yẹn máa like owó gan a máa fún wọn lówó ni. Fact lọmọ yẹn ti sọ yẹn ó ti yé yín. ìjọba tó máa rówó tó ní gbórí sí fi ẹbẹ owó làwọn ti mẹgbọn yẹn lọ́tọ̀. bàrà Saamu tó wà fẹ́ rí i ìdá ká máa bá yín sọ̀rọ̀ ṣojú àwọn èèyàn ibẹ̀ wà fẹ́ rí privately. aṣọ tẹ bàbá sọjà rẹ fún ma gbé sẹ́mi ni Saamu ayé àtijọ́ ló pe ni this is a police officer. And I will never allow you to waste my time as a police officer. I have something to do. Ebi lo wa careful lo sọ̀rọ̀. Orí ẹ burú o ṣiere ni abolo burúkú ni yàrá àyà ẹ. Orí ẹ fẹ́ dàrú. Iwájú mi lójú lo ti sọ̀rọ̀ orí burúkú òṣì. Ó lọ ke mo ní time yẹn. Ẹ sọ tẹ́ bàbá sọjọ. Rasa. Ẹ ti hand ko ten ṣe yìí lọ. Ẹ jọ̀ọ́ ntẹ lo ṣe lè fún mi l'account number yẹn ke mo mu yìí to kan lè fún yín 1 million naira na account mi. Account number mi. 1 million naira. Mo ti fine lójú ẹ. Ẹ hands gan. Gba to aṣọ ọlọ́pàá tí mo wọ̀. Kí ló ní mo ṣe? Mo hands. Yes. Mo hands. Ẹ hands gan lo. Ọ̀dà máa bọ̀. Wá ṣe bí kò ní kí n bọ́ sọ̀rọ̀ mú láti rí. Àbí kí ni mo fẹ́ send account number fún? Ebo fẹ́ rán mi ni. Kò lè dá fáwọn tó dé. Kébì fún ẹ l'account number kó fún mi ní 1 million naira síbẹ̀. Torí kí ni? Mi ò fún ẹ ní ọgbà mi fẹ́. Saamu fún o Saamu fún o. Wèrè wo ló sọ yín pé Saamu fún ẹ ná? Bọ́dà Gani ni o. Bọ́dà Gani ni wèrè. Bẹ́ẹ̀ ni. Kí ló ti wèrè ṣe wèrè yín? ẹ ṣe wọ́n ni mo bá wí. Mi gbọ́. ẹ ṣe wọ́n ni mo bá wí o. Èmi kọ́ Saamu. Ó dà kò sí wàhálà. Nítorí pé ẹ deny. Nítorí pé ẹ sẹ́. Olóyọ yóò. Kálí pé ẹ̀ṣẹ̀ ni kẹ́ ẹ lọ ṣàyà gbangba níwájú ọ́fíìsà mi. That room lè máa sùnmọ́jú. I will call one of my junior officers in the police station. He will come here and arrest you. Kólódùmọ́dù. Bẹ́ẹ̀ kọ́, ìgbà tí mo jẹ́ Saamu nìyẹn ọ́fíìsà ni mí sìn. Mo ṣe máa wórúkọ mi ni. Kò yẹ máa wórúkọ mi ni. Bóyá pààyàn, ọ́fíìsà pa, ọ́fíìsà arún, ọ́fíìsà jẹjú ẹ̀ máa wá kan nù mẹ́tẹ̀ẹ̀ta. My eyes on you. Ojú mi ti wà lára yín. Iṣẹ́ tẹ́ ẹ bá ń ṣe tẹ́ fẹ́ fún mi ní 1 million naira. Ládùúgbò yìí, ẹ̀rí bàbá làárọ̀ wò. Ṣọ́ọ̀kì mo mọ̀ wọ́. Ṣọ́ọ̀kì mo mọ̀ ẹ́. Ẹ̀rí bàbá làárọ̀ wò. Yà fà move. 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 Máa pè wọ́n sí wọ́n. Wọ́n máa arrest yín. Ẹ̀yin ọmọ òṣì olórí burúkú. Wò bóyá rí. Ó dàbí abo ehoro wèrè ọmọ. Let's go. Kólódùmọ́dù. Ṣọ̀gọ̀. Ta ló tún pè? Bọ́dà Gani tún ni o. Ta ló pè? Bọ́dà Gani. Àwọn rè dáhùn. Àwọn rè dáhùn. Àwọn rè dáhùn. Ta ló pè? Àwọn rè dáhùn. Ẹ̀yin lẹ pè é. Ṣe bí wọ́n rè dáhùn. Ṣe bẹ́ẹ̀ ni tó pè ló ń sọ. Ẹbí ń deny. Festus, are you on duty? Ṣé wà lọ́fíìsì? Àwọn kidnapper mẹ́ta wà níbí. Kíni? Ó kéré jù wọ́n á ti pa èèyàn tó 27. Bẹ́ẹ̀ ni o, ọba community àwọn náà jí gbé. Ẹyẹ o, Saamu,
má bọ́ sí pẹ̀lú machine gun jọ tó Ọlọ́run testers mo ní di fan ìbọn méje ìkọ́nù wọn wà. Saamu Alajo mo fẹ́ gbowó. Ọlọ́pàá ìjọ nítorí Ọlọ́run tọ́lá àbúrò mi ló ń wọlé gbé lọ yé ẹjọ́ nítorí Ọlọ́run ẹ má yẹ káyé mi bàjẹ́ èmi ló fi lélẹ̀ fún ẹjọ́ ìṣàánú mi wọ́n ní wọ́n kó fìrí ẹni yẹn wọ́n ló ga bọ́mí mẹ́ni tó jẹ́. Madam ẹ ní láti sunkún ìdí tẹ́ fi wá sí station ni wípé káwọn ọlọ́pàá ká lè get to the root of the matter ká dẹ̀ bá yín wá solution sí ẹ ní láti sunkún. ẹ sà ìjẹ́ mọ̀ pé ẹni tó ti ṣe ibi ní police force iná ló wà. ní police force wa yìí ta lẹni náà. What? Are you serious? Yes sir. Ṣẹlẹ̀ níṣojú mi gangan ni wọ́n ṣe fún fence tí wọ́n wọnú ilé yẹn tí wọ́n lọ gbé dollars but ẹ mọ̀ mi kò lè súnmọ́ wọn kí n attack wọn because ọlọ́pàá ni wọ́n currently mi mọ̀ bóyá ìbọn wà lọ́wọ́ wọn tàbí kò sí ìbọn lọ́wọ́ wọn ó ní kò jẹ́ kí n sọ anything. No, this is serious. Like I said, madam, ẹ má sunkún. Torí ẹ lè ṣe wá bá àwọn ọlọ́pàá, mo dẹ̀ máa make sure wípé a wá solution sí. Ṣé gbọ́? Ẹ fọkàn yín balẹ̀. Ẹjọ́ nítorí Ọlọ́run èmi làbúrò mi fi lélẹ̀ fún ẹjọ́ ẹ má yẹ káyé mi bàjẹ́ ẹjọ́ nítorí Ọlọ́run gbogbo ìgbésẹ̀ tẹ́ bá lè gbé lórí ẹni tó gbowó yẹ ẹjọ́ ẹ bá mi wá solution sí. Like I said, ẹ má sunkún mọ́. Ẹ dá ìtókù ẹ dáadáa wà náà. Ṣé get ẹ fọkàn ara yín balẹ̀. Officer, lead them out. Ẹni ká máa lọ sá. Ẹjọ́ ẹ wá nǹkan ṣe sí ẹjọ́. Ẹjọ́. Saamu, unbelievable. irú ìrọ̀kúrọ̀ wo lè fi ń lọ bí ìtorí Ọlọ́run kẹ́ ẹ bá wá sínú ilé mi kẹ́ ẹ bá sọ pé ẹ wá owó kẹ́ ẹ bá wá sínú ilé mi dàtí mi ṣe ti di ọlọ́pàá gan kò sí wọ́n òṣìnà wọ́n mi kí ni túmọ̀ eléyìí. rẹ́dí abẹ́dọ̀ rẹ́dí tọ̀. kí ni eléyìí a ló sọ fún yín pé gbogbo rádàdà ìdílù ilé mi kí ni. Check it. What? Dollar. So kí lélẹ̀ ìyá gbé báàgì yẹn gbé kọ́ lọ́rùn. a má ṣe báyìí ẹ má ṣe báyìí. gbé kọ́ lọ́rùn. mi ò mọ bó ṣe jẹ́ no mi ì mọ gbogbo kan tó ṣẹlẹ̀. gbé kọ́ lọ́rùn. ẹni sùn nùnú ẹ má ṣe báyìí fún mi ẹ má ṣe báyìí. wọ́n ṣọ́ mi mú ẹni sùn ẹni sùn mi ì mọ kọ́kọ́ pẹ̀lẹ́ ní ìgbà I know nothing about this ẹjọ́. Move. mi ò mọ nǹkan kan ó dùn mí. Officer, ṣé lóòótọ́ náà ni. bẹ́ẹ̀ni sà òun ló wà lọ́rùn ẹ̀yìn. Really? Lẹ́yìn tí gbogbo police force dídì fi sí àdúgbò pé kẹ́ monitor everything tó ń ṣẹlẹ̀ nínú community ẹ̀yin yẹn náà lẹ wá ń jalè. Move it. Move. Dọ́là ló wà bẹ́ẹ̀. Move. Àgùnbá èèyàn lọ. Ẹ̀rọ yìí yá mi lọ ṣàgbà. My friend, move it. Ẹbí mi ò mọ kọ́kọ́ pẹ́ o. Dọ́là ló kú bẹ́ẹ̀. Ó mà ṣe o àṣẹ ni tá a gbójú òkun lé. Ọ̀gá mú jẹ́ ní àgbà. Ó jẹ́ ní àgbà níwọ̀n tá a ti gbójúlé ní community tá a rò wípé pẹ̀lú gbogbo criminal rate tó wà ní community pé wọ́n ló máa handle ẹ̀ kó wá jẹ́ pé wọ́n yẹn ló tún wá ń jalè. Ọ̀gá mi ò jalè mo ti sọ fún yín pé mi ò jalè mi ò mọ bówó ìṣèdénú yàrá mi jalè. Imagine níwọ̀n tó ojú ọ́fíìsà tó bó ṣe smart tó
lè kọ́ máa wá gbówó sínú yàrá ẹ̀ tó dẹ̀ ní mọ bó ṣe débẹ̀. Àkóbá lè léyìn mi ò mọ àkóbá mi. In fact, Oga sir, criminal in mind. Big criminal at that. Sir, aside from this case, there are other criminal acts on my table filed against this man. He's a big criminal. Jíjẹ́! Yes. Jíjẹ́! Yes. Haven't I? You did. Haven't I? You have. Didn't I told you that we must come back? You did. But the record I have, the record on my table says you're a criminal. A big one. You're saying the same thing. That was better. Haven't did it. Haven't. Oh, there he come back today. Oh, there he get against me. Oh, there. In that case, Egbaso Lorun Ekede, lock it up. All right, sir. Aren't you do this, sir? Don't disgrace a police officer. Criminal. Délé ìtọ́rọ̀ owó ló ń mú rẹ̀ fún ẹ. Àjọmúgẹ̀ rí délé. Ẹ má bọ̀ sí láàmú. Criminal. Má ṣe jẹ́lẹ̀. Ẹbí ẹ̀bà ayé. Ẹbí ẹ̀bà. Bọ̀dà Saamu. Bọ̀dà Saamu. Bọ̀dà Saamu. Bọ̀dà Saamu. Àwọn wo ló ń bọ́ṣọ lára yín? Mo ti wà ń bí ṣe díẹ̀, mo ti ń pe Bọ̀dà Saamu bí ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹ́ta kan. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Àlákàlà ni mo lá o. Torí mi lè rò kò rí rere o. Mo lálàá wípé àwọn àgbàríjọ ọlọ́pàá wọ́n dẹ̀ pè mí jọ, wọ́n fún mi ní honorary ipò ọlọ́pàá. Wọ́n lè yẹ fún mi tán bá. Nípa ọ̀gá náà sọ mí dà ń bẹ̀. Àtẹrú àtọwọ́ ní gbogbo community mẹ́wẹ̀ẹ̀wá wọ́n dẹ̀ bẹ̀rù mi. Èmi tó jẹ́ pé bí òun wà burúkú tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo wá bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa sí. Àwọn ọmọ tó jẹ́ pé àwọn ọmọ burúkú ládùúgbò ẹ̀rù tí bà wọ́n ti ń wá bá mi fúnra ara wọn tó ti ń bẹ̀ mí. Ó wá dàbí ní pé dáadáa tí mò ń ṣe yẹn ò tẹ̀ wọ́n lọ́rùn. Bọ́n ṣe set me up nìyẹn. Inú ilé tí mo wà ni wọ́n gbé dọ́là sí. Orílẹ̀ ọ̀fọ́ mi ṣá. Ẹ̀pẹ̀lẹ́. Inú ilé ni wọ́n gbé dọ́là sí. Wọ́n dẹ̀ fi kó bá mi. Wọ́n dẹ̀ gbàṣọ lọ́rùn mi. Wọ́n gbàṣọ ọlọ́pàá lọ́rùn mi. Bọ̀dà Saamu, àlákàlà kọ́ lẹ lá o. Àmọ́ àlá tó ní agbára ni. Ó dẹ̀ ní ìtumọ̀ tó lágbára náà. Ṣé rí irú ipò tẹ́lẹ̀ wà lójú àlá yẹn? Ìyẹn túmọ̀ sí wípé àwọn ènìyàn kan wà nínú ayé yìí tó jẹ́ pé wọ́n máa ń sápamọ́ sínú òkùnkùn. Wọn ò dẹ̀ fẹ́ kí ìmọ́lẹ̀ kankan kó tàn dọ́dọ̀ wọn. Wọ́n á máa ń gbénú òkùnkùn yẹn, wọ́n fi ń ṣiṣẹ́ ibi. Wọn ò dẹ̀ fẹ́ èèyàn kankan rárá láti tú àṣírí wọn. Ṣé wá rí gbogbo àwọn tó ń hùwà ìṣòdodo, àwọn tó ń hùwà àìtọ́, Ọlọ́run á máa mú wọn o. Because irú àwọn èèyàn wọ̀nyí wọn ò fẹ́ kí àṣírí wọn tú láti ọwọ́ ẹnikẹ́ni rárá. Kò dẹ̀ síbi tí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ kò síbi tí wọn ò sí. Ṣé òótọ́ lẹ sọ? Ẹ̀mí mímọ́ ara yín ò ní fi yín lẹ̀. Ògo yín ò ní fi yín lẹ̀. Ògo tèmi náà ò ní fi mí lẹ̀. Àmín Jésù. Agbára yí agbára ọ̀tá kò ní ká mi. Àmín Jésù. Agbára ọ̀rọ̀ òdì kò ní ṣẹ láyé mi. Àmín Jésù. Ẹ sà, ọ̀rọ̀ tẹ́ ẹ sọ tẹ́ ẹ parọ́. Bórí mi ṣe ń gbóná tó ń ṣe yayaya ìmú àrí pé lóòótọ́ ni nínú iṣẹ́ ìjọba àwọn kan wà tó jẹ́ pé dáadáa ni wọ́n ń ṣe. Inú á dẹ̀ máa bí àwọn kan wọn ọ̀fẹ́ kí wọ́n ṣe dáadáa yẹn. Wọ́n á dẹ̀ mọ bó ṣe máa kó bá wọn tó jẹ́ pé wọ́n á gbàṣẹ yẹn kó lọ́wọ́ wọn. Ó wà ní àwọn olóṣèlú. Kì í ṣe gbogbo olóṣèlú ló jẹ́ ọ̀dẹ̀ ni. Àwọn olóṣèlú mi wà tó jẹ́ pé ohun tí wọ́n fẹ́ ni pé ká wá túlù ṣe. Àmọ́ àwọn tó rọ̀gbà yìí wọn ká ń kọ́. Tó bá wá fẹ́ jẹ́ kí iṣẹ́ yẹn hàn tó ń dẹ̀ fẹ́ ṣiṣẹ́. Tíṣẹ́ yẹn bá ti wá pọ̀ jù wọ́n máa ní eye service wọ́n á dẹ̀ fà láago. Tí yóò bá wá gbọ́ aago tó jẹ́ pé dáadáa àwọn èèyàn ló fẹ́ ṣe wọ́n á dẹ̀ kó bá. Tàbí kán ṣe nǹkan mi fún. Ó wà nínú iṣẹ́ ọlọ́pàá.
kì í ṣe gbogbo ọlọ́pàá tó wà láyé ṣé gbogbo ọlọ́pàá tó dẹ̀ wà láyé náà ni wọ́n dá náà ló jẹ́ èèyàn burúkú àmọ́ èyí tó bá ti ń ṣe dáadáa ní wọn wá dẹ̀ kó bá bí irú eléyìí tó ṣe kó bá mi lójú àlá yìí ọpọlọ mi ṣí ni o wọ́n dẹ̀ kó bá wọn ọlọ́run o gbogbo ẹni tí mo bá rìn láyé mi gbogbo ẹni tí mo bá rìn láyé mi tó máa kó bá mi ọlọ́run yà mí nípa pẹ̀lú ẹ̀. àmín Jésù. gbogbo ẹni tí mo máa bá rìn tí mi ò tí ì pàdé ẹ̀ àmọ́ tó máa padà kó bá mi ọlọ́run má jẹ́ pàdé ẹ̀. àmín Jésù. tí n bá ti wá pàdé ẹ̀ ọlọ́run pín wá níyà ọlọ́run pín wá níyà ọlọ́run pín wá níyà ọlọ́run pín wá níyà Jésù olúwa wa. àmín. ẹ̀mí ọlọ́run ló darí èmi náà wá síbi pé kí n kàn wá gbàdúrà fún yín. ẹ má gbàdúrà fún mi mọ́ mo ti gbàdúrà ẹ̀jẹ̀ ti ṣá mi mo rẹ́yìn gan lójú àlá mi mo fẹ́ gbé yín ṣe pè díẹ̀ lókù bẹ́ẹ̀ nítorí mo sá fáwọn ọlọ́pàá gbá yẹn pé nínú ojú àlá yẹn ibi kọ̀rọ̀ tẹ́yìn tí wàá rí mi mo fẹ́ gbé yín re nínú ojú àlá yẹn bọ́ ṣàdúpẹ́ lọ́wọ́ ọlọ́run tọ́lọ́run ti ṣèyanu alákòóbá ò lè jẹ́ tiwa. àmín Jésù. Saamu kí n tó máa lọ ẹ̀jẹ̀ gbàdúrà ọlọ́run á gbé orúkọ yín ga ẹgbà ọpẹ́ wa fún ìran àlàáfíà èyí tẹ́ fi ran ìránṣẹ́ yín olúwa ẹgbà ẹ̀yìn wa ó gbàládùra ní ọjọ́ ayé wa ànírógun alákòóbá ní ọjọ́ ayé wa alákòóbá ò ní kó bá wa bẹ́ẹ̀ ló ṣe máa rí Jésù Kristi olúwa wa. àmín àmín. mo lè gbàjẹ́ láti fi protect ẹ bẹ́ẹ̀ náà dẹ̀ ni mo lè gbàjẹ́ láti fi ṣe ìkà fún ẹ. ọ̀wọ́n irin ní mú abẹ́rẹ́ wọná. ọ̀wọ́n irin ní mú abẹ́rẹ́ wọná. ìwọ ló kú dábèjé tí ń bẹ́nu lẹ́ni. kí ló pariwo mẹ́ẹ̀. good afternoon sir. ẹ lọ kí jáde. má jẹ́ ń ṣẹ̀sín má jẹ́ ń ṣẹ̀sín o má jẹ́ ń ṣẹ̀sín ọlọ́run ìyanu má jẹ́ ń ṣẹ̀sín o bàbá. báyẹn mo bá ro ló gbé pé o fẹ́ parẹ́ dànù. èèwọ̀ ni o kò gbọ́dọ̀ ṣẹlẹ̀. I am using this as a point of contact láti fi bá ọlọ́run ti tèmi sọ̀rọ̀. kẹ́ tó sọ nǹkan kan ẹ jẹ́ kọ́kọ́ lọ fún yín lóúnjẹ náà. How are you? Báwo ni ibi tẹ lọ? pátì wọn dùn àmọ́ adùn tó wà lójú yìí ó dùn pátì tí mo lọ lọ. tó bá jẹ́ torí ìyàwó ẹ ló ṣe ń ṣe gbogbo nǹkan tó ń ṣe yìí máa pa ẹ́ máa pa ìyàwó ẹ̀ má dẹ̀ para mi. Mo gbé fún ẹ. kó tí dàdúdà. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rí ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Má yára wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Saamu ṣíkà àjọ fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Saamu fún wọn lówó wọn.